àyọkà tó lékè ńkà dòrédò mímíredò. ẹ ṣé àdúpẹ́ tẹ́ tún darapọ̀ mọ́ wa ní ìpele kejì ètò àyọkà tó lékè ńkà eléyìí tó jẹ́ pé ẹ láǹfààní láti máa fi wò wá lórí TikTok, YouTube, Instagram àti Facebook. Àyìnlá Ẹ̀gbá Mr. Jáwọ́sí, mo dúpẹ́ ẹ kú ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Kó tó di pé a tẹ̀síwájú nínú ìpele yìí láti gbọ́ ibi tí ìtàn yẹn tó ń lọ, ẹ jẹ́ kí n kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ṣe dáadáa fún wa nípa pínpín fún àwọn èèyàn, nípa jíjẹ́ káwọn èèyàn mọ̀ pé àyọkà tó lékè ńkà ó ti wà lójú òpó tẹ́ ẹ ti ń wò wá yìí. Ẹ ṣé o, ẹ ní dánìkan ṣe ti yín náà, mo dúpẹ́ púpọ̀, a ò ní jọra wa lójú. Àyìnlá Ẹ̀gbá Mr. Jáwọ́sí lórí àyọkà tó lékè ńkà, ìwé tí a bẹ̀rẹ̀ sí ní kà láti ìpele kìíní tó jẹ́ àkọ́jẹ́ ìwé wa, òun náà ni ìwé tá a pè ní Bàbá Rere látọwọ́ olóògbé Afọlábí Ọlábìntán tí wọ́n jẹ́ ọmọ Yorùbá àmúyangàn, òǹkọ̀tàn Yorùbá tí wọ́n kọ àìmọye ìwé ìtàn eléyìí tí àwọn èèyàn kà tí wọ́n sì fi kọ́gbọ́n nígbésí ayé wọn. Iléeṣẹ́ tó gbé ìwé yìí jáde ní a mọ̀ sí Macmillan Nigeria Publishers Limited. Wọ́n kọ́kọ́ tẹ̀ jáde lọ́dún 1977 kí wọ́n tó tún padà tẹ̀ jáde lọ́dún 1982. Ìwé tá à ń kà yìí nípele àkọ́kọ́ fún àǹfààní àwọn tí wọn ò tẹ̀lé wa, ó ń sọ nípa ìtàn Dúródọlá táwọn èèyàn tí wọ́n fún ní ìnagijẹ Bàbá Rere tó jẹ́ àkọlé ìwé yìí. Iléeṣẹ́ ni ìtàn yìí ti bẹ̀rẹ̀ lọ́jọ́ tó fẹ́ san owó oṣù níléeṣẹ́. Ìtàn yìí débi ọmọ ọ̀dọ̀ ẹ̀ kan tó ń jẹ́ Àjíkẹ́ tó dé ọ̀dọ̀ ẹ̀ lọ́mọ ọdún 12. Ìtàn yìí wá ń sọ bí Àjíkẹ́ bó ṣe dé ọ̀dọ̀ ẹ̀, bí ìyàwó Dúródọlá bó ṣe máa ń wá aláàárù lọ́jà tó jẹ́ pé ọmọ Àjíkẹ́ tó jẹ́ ọmọ ọdún 12 yìí ló máa ń bá gbàárù. Ó wá sọ ìtàn bí ọmọ Àjíkẹ́ yìí bó ti jẹ́ tó pèrè ní ọmọ òrukàn fún Jùmọ̀kẹ́ ìyàwó Dúródọlá. Àṣepé kì í ṣe ọmọ òrukàn, ó parọ́ fún Jùmọ̀kẹ́ Dúródọlá ni. Ó mọ bàbá ẹ̀, ọ̀mùtí ni bàbá ẹ̀. Ó mọ̀ ìyá ẹ̀, ìwà ìyá ẹ̀ tì í lójú, bàbá ẹ̀ sì parọ́ fún un, ló jẹ́ kó kọ̀ wọ́n níyà àti bàbá tó fi dẹni tó lọ ń gbàárò nínú ọjà níbi tí ìyàwó Dúródọlá tó ti pàdé ẹ̀. Ẹ jẹ́ ká wá tẹ̀síwájú nípa ìtàn Àjíkẹ́ bí ọ̀rọ̀ ìyá ẹ̀ bó ṣe jẹ́ gẹ́gẹ́ bí ìwé Bàbá Rere bó ti kọ sílẹ̀. Fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ níwèé yìí lọ́wọ́, ojú ìwé 5 ibẹ̀ láti máa mú kà nípele kejì lónìí. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Sẹ̀líà kò ṣàìmọ̀ ìyá Àjíkẹ́. Ṣé ò gbàgbé ẹni tí Sẹ̀líà jẹ́? Ìyàwó bàbá Àjíkẹ́ kájíkẹ́ kọ́kọ́ pè ní ìyá ẹ̀ ni o. Ta wá ní ìyá Àjíkẹ́? Ọ̀rọ̀ ìyá Àjíkẹ́ la fẹ́ sọ yìí. Sẹ̀líà kò ṣàìmọ̀ ìyá Àjíkẹ́. Kò tilẹ̀ sí ẹni tí kò mọ̀ ní Mùṣín ni. Ilé ọtí ni ó fi ń ṣe ilé. Ibẹ̀ ni ó sì ti ń ṣiṣẹ́. Bí ó bá ti rí ọkọ fẹ́ lóòjọ́ ni owó fi ń wọlé sí. Iṣẹ́ yẹn ti wà tipẹ́ o. Ṣòye yín. Ní ti ẹwà ẹ̀gàn ni ẹ̀. Ní ti ká ṣí ọ̀yàyà, ó dàbí ẹni pé kò sí ẹni tí ó ní ẹ̀bùn ẹ̀ tó. Ṣùgbọ́n kò lè jókòó ti ọkùnrin kan láti fi ṣọkọ. Bó ṣe di ìyá Àjíkẹ́ pàápàá ya ọ̀pọ̀ ènìyàn lẹ́nu. Ẹ̀kún owó tí Kúdóró gbà ní àpapọ̀ ní ìgbà kan ni ó sọ ìyá Àjíkẹ́ di ìyàwó ẹ̀ títí owó fi tán. Òjìlúgba náírà péré ni owó ọ̀hún. Ẹ jẹ́ ń ṣe báyìí. Òjìlúgba náírà èló ni wọ́n ń pè bẹ́ẹ̀? Ẹ fi sí comment section. Tó bá di ìpele tó kàn, ẹni tó bá kọ́kọ́ gbà á ó lẹ́bùn kékeré kan tá a máa fúnru wọn. Èló ni òjìlélúgba náírà? Ìbéèrè àkọ́kọ́ tó máa mẹ́bùn wá fún yín nìyẹn. Ẹ ṣé o. Òjìlélúgba náírà péré ni owó ọ̀hún. Ṣùgbọ́n láàrin oṣù kan tí ó fi wà lọ́wọ́ Kúdóró kò gbé ilé ara ẹ̀. Ilé ìyá Àjíkẹ́ ni. Láàrin oṣù kan náà ni obìnrin yìí sì lóyún Àjíkẹ́. Tipátipá ni ó ń fún Kúdóró lọ́rùn lóṣooṣù láti gbowó lọ́wọ́ ẹ̀.
kò sì tijú láti máa sọ kiri pé oyún Kúdóró ló wà nínú òun o. kì í ṣe pé kò lè lọ sílé ọtí mọ́ nítorí pé ó ti lóyún, rárá o, kò fi iṣẹ́ rẹ̀ sílẹ̀ àfi ìgbà tí ẹnikẹ́ni kò yà sí ọ̀dọ̀ ẹ̀ mọ́. ìgbà yìí ni ó bẹ̀rẹ̀ sí í ṣépè fún Kúdóró pé ó gba iṣẹ́ lọ́wọ́ òun, ó sì búra pé bí òun bá bọ́ nínú èyí tí òun kó sí i láéláé òun ò ní ṣerú ẹ̀ mọ́. ìyẹn ni pé bóun bá bímọ òun ò tún jẹ́ kọkùnrin kan kó fóun lóyún mọ́. owó nàbí pẹ̀lú wọn ni ẹ ò mọ̀, kọ́lọ́hún ó ṣàánú ẹ̀yin ọkùnrin, kọ́lọ́hún ó ṣàánú yín. ẹ jẹ́ á tẹ̀síwájú. nítorí náà kò yà àwọn ènìyàn lẹ́nu rárá pé lẹ́yìn oṣù mẹ́ta tí Àjíkẹ́ dáyé ní ìyá rẹ̀ ti lọ jù ú sílẹ̀ fún Kúdóró. arábìnrin aláàánú kan ni ó kọ́kọ́ gba Àjíkẹ́ sí ọ̀dọ̀ tí ó ń bá Kúdóró tọ́jú rẹ̀. ṣùgbọ́n nínú oṣù tí Àjíkẹ́ di ọmọ ọdún kan àti oṣù méjì ni arábìnrin náà fi ayé sílẹ̀. ọmọ Kúdóró sì bọ́ sí ọ̀dọ̀ rẹ̀. kò ju oṣù kan lẹ́yìn náà ni Sẹ̀líá kó sílé Kúdóró tí ó di ìyàwó rẹ̀. ṣé ò gbàgbé ọ̀rọ̀ Sẹ̀líá ní apá kìíní eléyìí tá a ṣe? ẹ̀yin tí ẹ ò bá mẹ́ni tí Sẹ̀líá jẹ́ ẹ lọ wo apá kìíní eléyìí tá a ṣe kọ́rọ̀ Sẹ̀líá kó yé yín. fẹ́yìn tẹ́ ẹ bá ti mọ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú. bí ó ti wọlé Kúdóró ó fi Àjíkẹ́ ṣọmọ ni. ìgbàgbọ́ rẹ̀ ni pé orí ọmọ ló ń pe ọmọ wá sáyé. ní ìdí ọjà rẹ̀ oúnjẹ ni ó ń ṣètà. àjẹun wọlé ọkàn rẹ̀ sì balẹ̀ pé tó bá jẹ́ jíjẹ mímu táwọn mẹ́tẹ̀ẹ̀ta ni apá òun ka agbára òun gbé òun nìkan lè dá gbé. ó ní bí Kúdóró tiẹ̀ fowókan sílẹ̀ kọ́ lóun ṣá ti gbàdúrà bírù mi bá lọ́mọ méjì wọ́n wàá bọ́ wọn ti kọ́ ọ́. Sẹ̀líá gbìyànjú lóòótọ́ nítorí Kúdóró kì í fi kọ́bọ̀ kan sílẹ̀ fún oúnjẹ. bí Àjíkẹ́ bá jẹ bí kò jẹ kò fẹ́ mọ̀ sọ́kọ náà nù. èmi mo fìyẹn sí o. ṣé ẹ mọ̀ pé irú tí mo kà jáde nínú ìwé yìí ó máa ń ṣẹlẹ̀ láwọn ìdílé kan. ẹ̀yin tẹ́ ẹ bá jókòrin tẹ́ ẹ bá ń wò mí lásìkò yìí tírú ìwà bẹ́ẹ̀ bá wà lọ́wọ́ yín ẹ já dẹ́kun ṣíṣe bẹ́ẹ̀. ṣe rí díẹ̀díẹ̀ ó lè má pọ̀ ìka ò dọ́gba ṣùgbọ́n díẹ̀díẹ̀ tá a bá ń fi ń lẹ̀ lé bí ò tiẹ̀ tẹ́yàwó wa lọ́rùn ẹlẹ́dàá wa àtẹlẹ́dàá àwọn ọmọ àti tìyàwó náà mọ̀ pé à ń gbìyànjú agbára wa. ó lè má pọ̀ ẹjá máa fi díẹ̀díẹ̀ lẹ̀. ẹlẹ́dàá wa máa pèsè fún wa, ẹlẹ́dàá tiwa náà á sì máa pèsè. ṣé ẹ ti gbọ́ báyìí? ojú ò ní tiwa. àyọkà tó lékè ń kà. ẹ jẹ́ á tẹ̀síwájú. Sẹ̀líá gbìyànjú lóòótọ́ torí pé Kúdóró kì í fi kọ́bọ̀ kan sílẹ̀ fún oúnjẹ. bí Àjíkẹ́ jẹ bí Àjíkẹ́ ò jẹ kò fẹ́ mọ̀. ìdí ẹ̀bà tí Sẹ̀líá ń tà Àjíkẹ́ náà ń jókòó sí i. Kúdóró kò tiẹ̀ ronú pé ó yẹ kí òun fi sí ilé ìwé ní Mùṣín. Sẹ̀líá ni àwọn tí kò mọ Àjíkẹ́ mọ̀ ní ìyá ẹ̀. ìdí nìyí tí wọ́n ṣe ń pè ní ìyá Àjíkẹ́. lóòótọ́ bí Sẹ̀líá ti ní àwọn ọmọ ọ̀dọ̀ tí wọ́n ń bá a ro kàtó tí ó ń sanwó fún wọn lóṣooṣù kò fi ẹ̀kọ́ ilé tó yẹ kó fún Àjíkẹ́ jáfara o. bí ó ti ń kọ́ ọ ní pípọ́n ni ó ń kọ́ ọ ní sísè. Àjíkẹ́ kò ju ọmọ ọdún 8 lọ tó ti mọ iná ọkà dá, tí ó ti mọ àmàlà níwọ̀nba rò, tí ó ti mọ ọbẹ̀ oríṣiríṣi sè. kò sì mọ ẹlòmíràn ní ìyá ẹ̀ tó ju Sẹ̀líá lọ. ṣùgbọ́n nígbà tí ìrètí Sẹ̀líá bẹ̀rẹ̀ sí ní ṣàkí nípa ọmọ bíbí tí Kúdóró kò sì dẹ́kun ilé ọtí líle lọ, tí kò sì ń béèrè bí wọ́n ti ń jẹ bí wọ́n ti ń mu. inú bẹ̀rẹ̀ sí bí Sẹ̀líá ó sì yí ìwà ẹ̀ padà sí ọkọ. kí ó tó di àkókò yìí bí Kúdóró bá ti dé yóò bá oúnjẹ níbi tí wọ́n bù ú sí ni, yóò sì jẹun yóò wó lulẹ̀. ó di ọjọ́ kejì ní ọ̀pọ̀ ìgbà ẹran nìkan ni yóò jẹ. ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ rẹ̀ sún Sẹ̀líá ó pinnu pé òun ò ṣe ìná sí òṣì mọ́. kí ó tó jáwọ́ nínú àǹfọ̀ní oúnjẹ ó pè é, ó ní bàbá Àjíkẹ́ a kì í tó bá ní gbé ká má tó bá ní sọ̀rọ̀.
àgbà ló ń dà yìí tàbí ṣé bí o ṣe máa ṣe dọjú ogbó náà rèé? Ìgbà tó ò gbélé báwo ló ṣe fẹ́ ṣọkọ obìnrin? Ṣé ọmọ kan ṣoṣo làwọn ọkùnrin yòókù ń bí tí wọ́n ń dúró ni? Tó jẹ́ pé tó o bá ti rí ọtí ohun tó ń ṣe ọ́ tán. Kúdóró fèsì ó ní wá pẹ̀lú bí tó sọ̀rọ̀ dé yìí o, bó o bá fẹ́ kí lè o ga jù ọ lọ. Sẹ̀líà ní èmi bí èmi ò bá fẹ́ kí lè o ga jù mí lọ. Ó pàtẹ́wọ́ pò 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 ó ní bí ò bá sí ohun tó wuni tó pọ̀ lọ́la èmi ọkọ ẹ̀dá lóhùn ni ìwọ kí ni ọ́ ìwọ játijàti yìí. Bí ó ti sọ gbólóhùn yìí Àjíkẹ́ wọlé ó sì lọ sí ọ̀dọ̀ Sẹ̀líà ó ń bá a sọ̀rọ̀. Kú o bẹ́ẹ̀ Àjíkẹ́ bọ́ síta. Sẹ̀líà ò sọ̀rọ̀ mọ́. Àjíkẹ́ bú sẹ́kún ó bọ́ síta. Bí ò bá sí nǹkan náà ṣíọ̀. Kúdóró ló sọ̀rọ̀ yìí o. Sẹ̀líà ní èwo wá ní tọmọ tó ń jágbe mọ́ ṣóun ló tún ṣe ọ́ ni? Èwo ní tiẹ̀? Gbọ̀rọ̀ mi ṣe wá fẹ́ dẹ lẹ́rù fi mí sílẹ̀ kó o fọmọ mi sílẹ̀ àbí ṣé tiẹ̀ ni? Ọ̀rọ̀ yìí dùn Sẹ̀líà púpọ̀ ó sì bẹ̀rẹ̀ sí í sọkún. Kàkà kí èyí rọ Kúdóró lọ́kàn ẹ̀wù ẹ̀ ló mú tó dé fìlà tó sì jáde. Bí Àjíkẹ́ ti rí pé ó jáde tán ó wọlé ó sì ń bẹ Sẹ̀líà láìmọ̀ pé òun dákun ohun tó ń ṣe ni. Nígbà tó pẹ́ ó nu ojú rẹ̀ nù ṣùgbọ́n ó pinnu pé ẹni tá a ṣe lóore tí ó mọ̀ bí a bá ṣe é níkà pàápàá kò lè bí i nínú. Òun ò ní bọ́ Kúdóró mọ́. Gbogbo ohun tí ó sì ń rà sílé fún ìlò wọn kò rà mọ́ àfi èyí tí òun àti Àjíkẹ́ ń lò. Nígbà tí Kúdóró rí i pé ọwọ́ Sẹ̀líà àti Àjíkẹ́ ń wọwọ́ púpọ̀ ó pe Àjíkẹ́ ó sì sọ fún pé Sẹ̀líà kọ́ ni ìyá rẹ̀. Ó ní ìyá rẹ̀ ti kú nígbà tí ó wà ní kékeré. Àjíkẹ́ kò fẹ́ gbàgbọ́ ṣùgbọ́n nígbà tí Kúdóró ní ṣé kí òun pe Sẹ̀líà wá kí ó béèrè ẹ̀rù bà á. Ó sì sọ fún un pé òun gbà. Ṣé ò gbàgbé pọ́mọ kékeré lọmọ yìí? Ẹ wo ọjọ́ orí ẹ̀ àti ohun tí wọ́n ń kó sí i lórí. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Kì í ṣe pé ó gba ohun tí bàbá rẹ̀ sọ ṣùgbọ́n ẹ̀rù bà á láti pe bàbá rẹ̀ ní òpùrọ́. Lọ́kàn rẹ̀ ìjà tí ó dé láàrin àwọn méjèèjì ló fọ ohun tí bàbá rẹ̀ ń sọ. Bí ó ti kéré tó ó mọ̀ pé ọ̀rọ̀ ọ̀mùtí ló ń jáde lẹ́nu bàbá rẹ̀. Níwọ̀n ìgbà tí Sẹ̀líà kò sì yíwà rẹ̀ padà sí Àjíkẹ́ kò mọ bí òun ti ṣe lè kọ ẹ̀yìn sí i. Ní Mùṣin Sẹ̀líà ti kúrò ní kékeré. Ó gbajúmọ̀ láàrin àwọn òṣìṣẹ́ ìjọba àti àwọn ọmọ onímọ́tò nítorí oúnjẹ àwìn tí ó ń tà di ìparí oṣù fún wọn. Àsìkí rẹ̀ sì pọ̀ débi pé Àjíkẹ́ náà fi ń gba iyì bí ó bá lọ sóde. Nítorí náà ó ní lára láti gbà pé irú obìnrin yìí tí òun ti mọ̀ láti kékeré bí ìyá tí ó ti tó òun dàgbà tí gbogbo ènìyàn sì ń pè òun ní ọmọ Sẹ̀líà ẹlẹ́bà tí òun sì gba yìí ni bàbá òun wá sọ pé kì í ṣe ìyá òun. Kí ní ṣe tí kò ti sọ bẹ́ẹ̀ láti ọjọ́ yìí? Bàbá burúkú. Nígbà tí Kúdóró rí i pé ó ń ṣòro fún un láti já Àjíkẹ́ àti Sẹ̀líà kúrò lára ara wọn ó lọ bá Sẹ̀líà nígbà tí Àjíkẹ́ wà níbẹ̀. Ó ní mo wí fún ọ wípé kí o fi ọmọ yìí lọ́rùn sílẹ̀ o kọ̀. Kí ni dé? À ń bá ní ìtàn ká fani nìtàn ya ni. Ṣebí wàá sì fi ọmọ ọlọ́mọ sílẹ̀ kó lọ bá òbí tirẹ̀. Sẹ̀líà kò sọkún bí ìtàkọ́kọ́. Kàkà kó sọkún ó dojúkọ Àjíkẹ́ ó ní ń gbọ́ èmi kọ́ ni mo bí ọ. Àjíkẹ́ ní ẹ̀yin ni. Ìdáhùn Àjíkẹ́ yìí ó dùn Kúdóró ó bì nínú. Ó sì kígbe mọ́ Àjíkẹ́ tàbí ọmọ àlè ni ọ ni. Ó jẹ́ pé ó gba gbogbo ohun tí ó ń wí fún ọgbọ́n nìyẹn o. Ó wá dojúkọ Sẹ̀líà ó ní Sẹ̀líà ó ti gbé nǹkan fọmọ yìí jẹ. Ó ti gbé nǹkan fọmọ mi jẹ kò gbọ́ tèmi mọ́ ṣùgbọ́n kó o tó pa mí màá ṣe ṣégè fún ọ.
bí ó sì ti ń sọ gbólóhùn yìí tí ó kẹ̀yìn sí ó mú fìlà rẹ̀ ó jáde òun àti fìlà ẹ rí báyìí ọ̀pọ̀ obìnrin ló ń dojúkọ irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí tó jẹ́ wọ́n ń faraṣe fọ́kùnrin tí wọ́n sì ń bàṣírí ọkùnrin tó dàbí pọ́kùnrin ló ń ṣe fún wọn tọkùnrin ò sì mọ̀ fún wọn. àwọn ọkùnrin lélẹ́yìí bá wí o ẹ má jà fibi sú wọn torí pé ọ̀pọ̀ ọkùnrin ló ń wárò àǹfààní báyìí tí wọn ò rí. àwọn obìnrin tá a sì ń ṣerú ẹ̀ náà orí ọkọ ọ̀run yóò máa dá wa láre o. àyọkà tó lékenkà. ẹ̀já tẹ̀síwájú. Sẹ̀líà wá pe Àjíkẹ́ ó ní kí ni ó wí fún ọ. ọmọ náà dáhùn ní wọ́n ní ẹ̀yin kọ́ lẹ bí mi. ta ló pè ní ìyá rẹ? wọn ò fi ìyá mi hàn mí. Sẹ̀líà la omi lójú ó mú etí aṣọ tí ó ró ó fi nu ojú rẹ̀ nù ó ní Àjíkẹ́ kí ni ìyá ọmọ ń ṣe fún ọmọ tí mi ò ṣe fún ọ. ọmọ dáhùn ní kò sí ìyá mi. omi kanlẹ̀ ó ní òótọ́ ni bàbá rẹ wí èmi kọ́ ni ìyá rẹ o. Àjíkẹ́ ò lè sọ̀rọ̀ omi kan ń dà lójú rẹ̀ ni bí odò tó ń ṣàn láti orí òkè wá sílẹ̀ ni. níbo ni ó sọ fún wọn pé ìyá rẹ wà? wọ́n ní wọ́n ti kú. ó sì ń pohùn réré ẹkún bó ti ń dáhùn. Sẹ̀líà nu ojú ó ní ìyá rẹ ò kú o ìyá rẹ wà láàyè ó ń bẹ ní Mushin yìí náà inú ìlú tá a wà yìí náà ni ìyá rẹ wà. Àjíkẹ́ ní ṣé ẹ̀yin ni? Sẹ̀líà dáhùn ní èmi kọ́ o. ó mọ̀ ìyá rẹ̀. ọmọ yìí tún béèrè ó ní ta ni? Sẹ̀líà ní ṣé o mọ̀ ìyá kan tí mo máa ń fi oúnjẹ rán ọ sí lójú wòye lọ́jọ́ ọdún? ṣé lọ́jọ́ ọdún iléyá? ṣebí ìyá tí ń ṣe ọ̀gá àwọn aṣẹ́wó ni? Sẹ̀líà mi ló ní bẹ́ẹ̀ ni. òun wá níyà mi? òun níyà rẹ̀? rárá o bàbá mi ti sọ fún mi wọ́n ní ìyá mi ti kú. obìnrin yẹn ò lè jẹ́ ìyá mi o kò mọ̀ mí. kí ni dé tí ò béèrè mi látọjọ́ yìí? Sẹ̀líà ní Àjíkẹ́ ọmọdé ní í ṣe ọ́ gbogbo aṣọ kọ́ là ń sá lóòrùn. n ò lè purọ́ fún ọ ìyá rẹ nìyẹn. ọmọ oṣù mẹ́ta péré ni ó ti gbé ọ sílẹ̀ fún bàbá rẹ. a ti ṣe tẹ́ òwe fún mi látọjọ́ yìí. ó bú sẹ́kún. Sẹ̀líà ní a ní gbogbo aṣọ kọ́ là ń sá lóòrùn. ṣó o rántí ohun tí mo wí fún ọ lọ́jọ́ tí òun fi obìnrin ọ̀hún ṣẹ̀fẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀? ẹ ò sọ pé ìyá mi ni. ẹ ò sọ pé ìyá mi ni. ṣó o rántí pé mo sọ fún ọ pé ó sì lè jẹ́ pé aráalé rẹ ni o kó o yé fi ṣe yẹ̀yẹ́ mọ́. ó bá jẹ́ pé ẹ wí fún mi nígbà náà ni. ó tún bú sẹ́kún. Sẹ̀líà rẹ̀ lẹ́kún ó ní kí ó nu ojú rẹ̀ nù kí ó gbàgbé rẹ̀. ọjọ́ yìí gan-an ni Àjíkẹ́ kúrò ní Mushin. lọ́kàn rẹ̀ gbogbo ènìyàn ti mọ̀ wọn ò wí ni. nítorí náà ó pinnu pé òun ò ní dúró dé ìgbà tí wọ́n máa bú òun lọ́mọ ọ̀mùtí àti ọmọ aṣẹ́wó kó tó dé Soho nílùú Dúró. ó lò tó oṣù mẹ́ta àbọ̀. bí ó bá dé sí ìlú kan á ṣiṣẹ́ títí ó fi máa ti owó jọ láti kọjá sí ìlú kejì. lẹ́yìn ọjọ́ tí Jùmọ̀kẹ́ ìyàwó Dúró sì ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Àjíkẹ́ tó sì mọ̀ pé àárò ni ó ń gbà jẹun pé kò ní ìyá kò sì ní bàbá ní Soho
ni ó ti ń bá ọkọ rẹ̀ sọ̀rọ̀ kí àwọn gbà á bí ọmọ ọ̀dọ̀ kí ó lè máa bá wọn tọ́jú ilé kí ó sì máa bá wọn gbé ẹrù lọ sọ́jà kí ó sì máa rúbọ̀. Nígbà tí ó ti pẹ́ tí Jùmọ̀kẹ́ ti ń sọ tí kò sì yé sọ ni Dúró bá ní kó pe ọmọ náà wá kí òun tiẹ̀ rí i. Bí Àjíkẹ́ ṣe yọ sí Dúró lọ́jọ́ tí Jùmọ̀kẹ́ mú lọ sí ilé, ó fi orúnkún méjèèjì kúnlẹ̀, ó kí i, ó nàró kó sọ̀rọ̀. Dúró kò mọ̀ pé ọmọ tí òun ní kí Jùmọ̀kẹ́ mú wá ni. Lẹ́yìn tí ó ń retí kó sọ̀rọ̀ tí ó sọ̀rọ̀, ó ní láti bó. Jùmọ̀kẹ́ ní ọmọ tí mò ń wí nìyí, ṣé èyí tí òun fẹ́ gbà sọ́dọ̀? Ìyàwó dáhùn ní hàn. Dúró wá yíjú sí Àjíkẹ́, ó kì dáadáa, ó ní ṣé o lè ṣiṣẹ́ dáadáa? Ọmọ dáhùn ní bẹ́ẹ̀ ni. Irú iṣẹ́ wo ni o lè ṣe? Ọmọ ní mo lè ṣe oúnjẹ. Oúnjẹ ẹ̀wẹ̀? Ta ló máa ní kí ìwọ yìí ṣe oúnjẹ fóun? Ó wá yíjú sí Jùmọ̀kẹ́, ó ní a lè gbà sọ́dọ̀, ó tiẹ̀ lẹ́kọ̀ọ́. Bí Àjíkẹ́ ṣe dé ọ̀dọ̀ Dúró nìyí o. Dúró ẹ̀já dá dúró bẹ́ẹ̀ ní ìpín ti eléyìí. Tó bá di èyí tó ń bọ̀, a tún tẹ̀síwájú tó máa jẹ́ episode 3. Ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń wò ó, ẹ̀ ń like ẹ̀, ẹ sì ń share ẹ̀ pẹ̀lú àwọn èèyàn wa gbogbo. Ẹ má gbàgbé pé Àyọkà tó lékenkà òun náà ni ẹ̀ ń wò pẹ̀lú Àyìnlá Ẹ̀gbá Mr. Jáwọ́sí yìí ní kọ̀ọ̀nì tí ẹ ti ń wò wá. Ìwé eléyìí tí à ń gbéyẹ̀wò tá à ń kà ní Bàbá Rere látọwọ́ olóògbé Afọlábí Ọlábìntán, èyí tí iléeṣẹ́ ìtẹ̀wé Macmillan Nigeria Publishers Limited tí wọ́n tẹ̀ jáde nígbà àkọ́kọ́ lọ́dún 1977 tí wọ́n sì ṣe àtúntẹ̀ lọ́dún 1982. A máa tẹ̀síwájú ní next episode, ṣùgbọ́n kó tó dìgbà yẹn ẹ má gbàgbé o, ó ṣe pàtàkì láti máa bá wa share ẹ̀. Ẹ̀yin tí wọ́n wà lórí YouTube ẹ subscribe sí channel yìí, ẹ̀yin tí Facebook ẹ like page yìí, ẹ̀yin tí Instagram ẹ follow wa, ẹ̀yin tí TikTok ẹ̀yin náà ẹ follow wa. Àyìnlá Ẹ̀gbá Mr. Jáwọ́sí mi ò ní wá yín tì o, ẹ̀yin náà ò ní wá mi tì. À pẹ́ fúnra wa, mo fẹ́ràn yín púpọ̀.